ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Saturday July 11 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé fọ̀rọ̀wọ́ láàrin àti àwọn èèyàn kó máa já gere dáadáa. Àwọn èèyàn àgbà tí yín dáadáa lọ́jọ́ tòní, pàápàá lọ́wọ́ wọlé ọjọ́ tòní, ó ṣeéṣe kó ní nǹkan kan tí ẹ máa fẹ́ ṣe bí effort kan fún èèyàn tó ṣe pé ẹ náà lè fẹ́ reward yín dáadáa, tó ṣe pé opportunity kan lè ti bẹ̀ wá lọ́jọ́ tòní. Ọjọ́ ìdára púpọ̀ láti fi bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà, ẹ̀fẹ̀ àti ẹ̀rín. Bí bá jẹ́ pé yín àti family member yín gan wọnú ara dáadáa lọ́jọ́ tòní, pàápàá àwọn tó dàbí ẹ̀gbọ́n àbábúrò yín lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní, ọ̀rọ̀ ẹnu yín máa fìdí múlẹ̀ dáadáa. Ẹ lè lọ́rọ̀ ẹnu láti fi béèrè nǹkan, láti fi béèrè oore, láti lò ó lórí ọjà yín, láti fi pọ́n ọjà yín lé. Ẹ lè fẹnu rá àǹfààní tó pọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi bá àwọn èèyàn sọ̀rọ̀. Ọ̀rọ̀ tẹ́ bá bá àwọn èèyàn sọ, ó ṣeéṣe kí ó jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan ìtùnú fún wọn, àbí nǹkan ìtúsílẹ̀ fún wọn. Pẹ̀lú ẹ lè fọ̀rọ̀ gbára yín gan kalẹ̀, ẹ lè fọ̀rọ̀ ra yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọ̀rọ̀ ẹnu lẹ nílò lọ́jọ́ tòní o. Ọpọlọ yín á wá jí pépé, ó ṣeéṣe lásìkò yìí kí ẹ fẹ́ máa rọ àwọn kankan lárò sẹ́yìn, ṣùgbọ́n kò dára kẹ́ ẹ rò rárá o. Ẹ free mind yín pátápátá ni. Free day lásìkò yìí jẹ́ fún yín. Àsìkò yìí ń ṣàsìkò tó ṣe pé ẹ lè fi gbé ìgbésẹ̀ tuntun rárá, abẹ́ lè fi bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun rárá, abẹ́ lè fi máa ronú àròjù torí gbogbo nǹkan tẹ́ bá rò pátápátá lásìkò yìí tẹ́ bá lẹ fẹ́ gbé báyìí, ó ṣeéṣe kó fẹ́ rí bákan. Ẹ fàsìkò yìí lẹ́fọ̀ọ́ Ọlọ́run ọba, Ọlọ́run ṣe ètò òun gbèsè ayé yín, ṣùgbọ́n dára kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ àtọ̀yàyà. Ọ̀pọ̀lọpọ̀ yín sì máa rí dùnú dáadáa lọ́jọ́ ti tòní, pàápàá lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Iṣẹ́ yín á wá lọ dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Ire owó lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dùn àlárinrin. Ire owó gan lè wọlé fún yín lénìí. Mustard jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 2 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer lọ́jọ́ tòní. Ìlera ara yá wá jí pépé, ṣùgbọ́n nǹkan tó jọmọ́ bí apá ríro, fọ́rùn ọwọ́ ríro, àbí kí àyà yín kú mímí yín fẹ́ máa rí bákan, ó ṣeéṣe kó wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí ibi tó ṣe é pé èéfín bá pọ̀ sí jù. Rí dájú pé stress ara yín púpọ̀ ju bó ṣe yẹ lọ. Tẹ́ bá sì ń táìpù jù lénìí, ó ṣe kẹ́ fẹ́ máa ní nǹkan tó jọmọ́ nervous twitching lọ́jọ́ tòní, bí nǹkan tó máa ń so kókó síyàn lára báyìí tó ṣe pé kò ní pẹ́ tí yóò fi padà rà mọ́ ilẹ̀ padà tí ẹ bá kí sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ àyọjọ́ dùnú ló jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń rò látijọ́ mẹ́ta tó mórí yín kún, tó mórí máa fọ yín tẹ́ ń rò sọ̀tún sósì, ó ṣeéṣe kí ẹ ríbi kan bàjá lọ́jọ́ tòní kẹfẹ́ òun gbé wò ó. Ṣé nǹkan fi gbogbo ẹlẹ́sọ̀ Ọlọ́run ìtọ́lọ́run bá máa ṣe ló máa ṣe ọjọ́ tòní. Ẹ má ní pé ẹ fẹ́ fi gbogbo ẹlẹ́sọ̀ Ọlọ́run nìkan ẹ falẹ̀ mọ́ṣẹ́. Ara ti tẹpá mọ́ṣẹ́ báyìí lẹ́tì rí àǹfààní àtòrígbámú. Nǹkan tẹ́ ń ṣe yẹn túbọ̀ green díẹ̀ dáadáa, túbọ̀ ṣe ní steady dáadáa, túbọ̀ lọ síbi iṣẹ́. Ẹ tètè jí lọ bí iṣẹ́ lè ní kẹ́ falẹ̀ mọ́ṣẹ́ dáadáa kẹ́ lè rí àǹfààní àtòrígbámú gbogbo nǹkan tí ẹ ń wò pé bóyá ẹ̀ ń lé, bí ó ṣeéṣe kó bọ́ sí, ó ṣeéṣe kí ẹ rí àwọn positive results látàpá abẹ lọ́jọ́ tí tòní tẹ́lẹ̀ àmúnú yín dùn tá máa yọ yín kún. Lọ́jọ́ tòní dára láti fi lé financial stability. Ẹ wá jìnnà sí agídí ọkàn, ẹ má ṣe agídí ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ wà very calm, ẹ sì rí dájú pé ẹ focus lórí nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní adára tẹ́ bá fọgbọ́n ṣe, tí ẹ sì fẹ̀lẹ̀ ṣe, tẹ́ sì tẹpá mọ́ṣẹ́, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó gan lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 15 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kẹ́ opportunity láti bẹ̀. Ìlera ara yín wá jí pépé dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ ṣe oúnjẹ jẹ lọ́jọ́ tòní o. Ẹ ṣe oúnjẹ jẹ, ẹ pàápàá àwọn nǹkan bí egungun ẹja kó má lọ ha yín lọ́nà fún kẹ̀kẹ́ ìsara lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ má sọ̀rọ̀ àsọjù kóhun yín má lọ há. Bákan náà sì rí bí èjìká àbí gùnpá lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ ti tòní. Ẹ jẹun dáadáa lọ́jọ́ tòní, ẹ jẹun níwọ̀n lọ́jọ́ tòní, kẹsì mọ́mí dáadáa kọjọ́ tòní lé lọ dáadáa. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ ìjọjọ́ tó ṣe é pé tó bá gẹ sínú yín gan kò lè kọsẹ̀. Àwọn àǹfààní wà tẹ́ máa rí tó ṣe é pé lè bí káyé yín yí padà síre. Lówùúrọ̀ kùtù ọjọ́ tòní ẹ máa ríre ìdùnnú, ẹ máa gbọ́rọ̀ ayọ̀ látọ̀nà jíjìn tó ṣeéṣe kí lè fẹ́ transform life yín
tẹ́lẹ̀ lè fẹ́ múnú yín dùn lè fẹ́ máa yọ yín kún dáadáa lọ́jọ́ tòní gbogbo kan yá wá lọ dáadáa tí gbogbo àtòrò ta láàrin dáadáa lọ́jọ́ ti tòní ọba wọlé ọjọ́ tòní náà èèyàn kan máa sa ipá àtàkìtìyàn lórí ọ̀rọ̀ yín lọ́jọ́ tòní tá sì múnú yín dùn tá máa yọ yín kún ẹni á dúró tì yín gbágbágbá ó lè jábòrò ó lè jẹ́gbọ̀n lọ́jọ́ tòní tẹ́lẹ̀ máa bí dùnú fún yín ọjọ́ tòní ọjọ́ tó máa lọ dáadáa ní ẹ̀yin fúnra lára yín gan ara yín máa jí gìrì ara yín yá gágá lọ́jọ́ tòní á dàbí ìgbà pé gbogbo nǹkan tí ẹ̀ ń rò láti jọ́ mẹ́ta ẹ máa gbé pàtì sẹ́gbẹ́ kan ẹ wàá máa lásìkò tí tó báyìí láti fókọ̀sì lórí láìfù mi láti wòye sí nǹkan fúnra ara tèmi gangan ìgbésí ayé yín ló máa jẹ yín lógún jù kọ́ kí kan lọ lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ appreciate àwọn support àwọn èèyàn ẹ̀kọ́ bá ti ń dúpẹ́ oore lọ́jọ́ ti tòní kẹmọ́ ya bara mọ́re jẹ́ kẹ́ lè ráǹfààní àti míì sí lọ́jọ́ mìíràn ẹ bá lọ síbi iṣẹ́ ṣe yín á lọ dáadáa ṣùgbọ́n dára púpọ̀ kẹ́ falẹ̀ mọ́ṣẹ́ yín fúnra yín ṣùgbọ́n tíyàn bá padà lóun fẹ́ support yín lọ́wọ́ wọ̀lẹ́ ẹ welcome ẹ̀ lọ́jọ́ ti tòní èyí máa ràn yín lọ́wọ́ dáadáa fífọ yín ju bóyá ìfẹ́ fífọ ẹni náà lọ ìrèwó lè wọlé fún yín lọ́jọ́ tòní gan bẹ́ẹ̀ sì ni bá ṣe pé yín àtolólùfẹ́ yín á dùn àlárin ní lénìí deep pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7:15 láàárọ̀ sí aago 8:15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní o aago 12 lóru gànjọ́ sí aago 1:15 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní apá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì ni ẹ lè ráǹfààní látàpá àbẹ̀yẹn náà ìlera ara yín wájú pépé dáadáa lọ́jọ́ tòní wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ yín kẹfẹ́ máa láwọn kankan tẹ́ máa rò lásìkò yìí tó lè fẹ́ bí kí orí fífọ́ díẹ̀ fẹ́ wáyé tàbí kẹ́ẹ̀kú fẹ́ dàbí ìgbà pé àkìtìyàn tẹ̀ ń ṣe stress tẹ́ go through kó fẹ́ fa kí ẹ fẹ́ rẹ̀yìn tẹ́ bákan lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ má gbé nǹkan tó pọ̀ jù sórí yín kẹ̀sì má stress ara yín ju bó ṣe yẹ lọ. onírọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ yìí ọjọ́ ẹlẹgẹ́ ló jẹ́ látàrí pé púpọ̀ nù yín ẹ máa wà moody ẹ máa wà emotional bákan á dàbí ìgbà pé ẹ fẹ́ máa rà àwọn kankan nípa life yín bóyá àwọn kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kẹ́ wá fẹ́ máa rò ó tún rò pé nǹkan yìí ọ̀nà òun fẹ́ gbé gbà nǹkan yìí báwo ló ṣe ń lọ báyìí àwọn feelings kan máa fẹ́ máa wá àwọn memories kan máa wá sí yín lọ́pọlọ tó ṣe pé ẹ máa rò àrò sẹ́yìn púpọ̀ lọ́jọ́ tòní ẹ jìnnà sáwọ́ sẹ́yìn rẹpẹtẹ lásìkò yìí kó má bàa affect mood yín kó má affect emotion yín lọ́jọ́ tòní ẹ ká máa ra yín dáhùn dáadáa lọ́jọ́ tòní ẹ wà ní midst àwọn èèyàn tẹ́ bá ní pé ìrònú yẹn ti ń pọ̀ ju bó ṣe yẹ lọ bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wá dàbí ìgbà pé ẹ ń wò pé bóyá nǹkan kan ni ò correct nínú ìgbésí ayé yín ẹ try láti dá wà lẹ́yìn nìkan kẹ́ wá fìyẹn ṣe prayer ẹ má dá wà lẹ́yìn nìkan lásán kẹ́ máa ronú ẹ ṣe prayer kẹ́ isolate ara yín láti ṣe prayer láti meditate láti affirmate pé nǹkan báyìí ni mò ń fẹ́ Ọlọ́run wá bá mi ṣe àsìkò ìdára láti ṣe bẹ́ẹ̀ ẹ ní ability láti jẹ́ kí ọ̀rọ̀ yín kó fìdí múlẹ̀ láti jẹ́ kí prayer yín kí ó ṣe lásìkò tẹ́ wà pàápàá tẹ́ bá ṣe prayer yín lásìkò prayer time yín ti ń ṣe aago 3:15 ní òru gànjọ́ sí aago 4:15 lóru gànjọ́ eléyìí máa dára púpọ̀ á bí kí nǹkan tí ẹ̀ ń fẹ́ yẹn ó ṣeé ṣe kí ẹ rí changes ẹ̀ ní kíákíá ní àìpẹ́ láì jìnnà èyí dára púpọ̀ láti rí dájú pé ẹ jẹ́ kí mood swing yá fẹ́ tí ń ju bó ṣe yẹ lọ ọ̀pọ̀lọpọ̀ yín máa wà too soft ẹ dẹ̀ máa wà too sensitive lọ́jọ́ tòní ẹ má fàyè gba kéèyàn hùwà tí ò dá sí yín tó ṣe ṣe kó dùn ju bó ṣe yẹ lọ ṣùgbọ́n ẹ wà níbi àyíká àwọn tó ṣe pọ́ máa múnú yín dùn tán máa yọ yín kún dáadáa lọ́jọ́ tòní ìyá bí kínú yín dùn àbí káyọ̀ yín kún á sì bí kí mood yín kó tún fìẹ̀ díẹ̀ lọ́jọ́ ti tòní ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ máa ní mood swing rẹpẹtẹ ọjọ́ tòní kò dára kí ẹ fi mood swing kẹ́ fi ṣiṣẹ́ kó má jẹ́ pé mistake máa wáyé rẹpẹtẹ ẹ rí dájú pé ẹ clear mind yín kẹ́ calm ara yín down kí gbogbo ẹ lè rí bí ẹ ṣe ń fẹ́ kó má bà sí wàhálà kó má sí ìdààmú gbogbo nǹkan kíkan tó bá ń ṣẹlẹ̀ láyé ẹ̀dá temporary ni kì í ṣe permanent kò ní pẹ́ gbogbo àfikásẹ̀ ńlẹ̀ iṣẹ́ yẹn wá lọ dáadáa tẹ́ bá lọ bí iṣẹ́ tẹ̀sí fòkọ́sì lórí iṣẹ́ yín bá ṣe pé yín àti olólùfẹ́ yín agún régé tẹ́ bá jẹ́ kí mood swing jẹ́ bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní tí ẹ bá tẹ̀lé àwọn àlàkalẹ̀ tí àlàkalẹ̀ yìí pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 8:15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer lọ́jọ́ tòní tó sì ṣe ṣe kẹrẹ opportunity láti bẹ̀ ìlera ara yá jí pépé ṣùgbọ́n ẹsẹ̀ lè fẹ́ máa yún yín kó máa fún yín signal bẹ́ẹ̀ sì ni òtútù lè máa mú yín púpọ̀ lọ́jọ́ tòní ó ṣe ṣe kí immune system yín náà kó fẹ́ dàbí ìgbà pé kò fi pẹ́ strong tó lọ́jọ́ tòní tó ṣe ṣe káìsàn wọnú ara yín easily tẹ́ bá fàyè gbà kẹfọn jẹ yín rẹpẹtẹ máa expect malaria kẹkẹ sára dáadáa lọ́jọ́ tòní ẹ sùn lásìkò tí oorun bá kùn yín lénìí bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé prevent gbogbo nǹkan tó lè mú kí àìsàn ṣẹlẹ̀ sọ́ta yín lọ́jọ́ tòní oníràwọ̀ iná tó gbóná rere lé ọ̀tá bí láàrin July 23 sí August 22 ọjọ́ yìí ọjọ́ rere ló jẹ́ ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé ẹ máa rí gbárùkùtì látọ̀dọ̀ àwọn èèyàn nǹkan tó dàbí gbà pé ó ti ń kan yín lóminú láti ijọ́ mẹ́ta tẹ́ tí ń rò pé báwo mi fẹ́ ṣe pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín tàbí lórí ọ̀rọ̀ nǹkan míì tó jọ mọ́ ọ̀rọ̀ ìgbésí ayé yín àbúrò dàgbàsókè ayé yín ó ṣeé ṣe kí ìyẹn tún káńsò lásìkò yìí tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ̀yin rànwọ́ látọ̀dọ̀ àwọn tó rọ̀gbà yín ká bí ọ̀rẹ́ bí alásùnmọ́ tó ṣe pé àwọn ọ̀rọ̀ tó máa bá yín sọ amúkọ́kọ́ yín balẹ̀ pẹ̀sẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ lásìkò yìí tó ṣe pé ẹ̀ ń ronú jinlẹ̀ nípa ẹ̀ tó ṣe pé ọgbọ́n wo lẹ fẹ́ gbé bà ibo lẹ fẹ́ bá já tó sì ṣeé ṣe kí ẹ̀rọ náà àbáyọ kan lé lórí lọ́jọ́ tòní èèyàn tó súnmọ́ yín kan lè sọ̀rọ̀ tó ṣe pé amúkan yín balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní ẹ jáde lọ lọ́jọ́ tòní ẹ má wà lélẹ́yìn nìkan ẹ kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú àwọn èèyàn tẹ bá kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní ìyá bí dùnú
bí ayọ̀ tẹ́ ń fẹ́, ó ṣeé ṣe kẹ́rí ọ̀wọ̀ látọ̀dọ̀ àwọn èèyàn, ó ṣeé ṣe kẹ́rí support látọ̀dọ̀ àwọn èèyàn, ṣùgbọ́n bàbá ń bá rè lásìkò yìí ọ̀rọ̀ ló ṣeé ṣe káwọn èèyàn bá yín sọ tó ṣe pé ọ̀rọ̀ náà sì máa bá yín níbi tí ó dára tó ṣe pé á ṣàwọn àtúnṣe kan nínú ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ọjọ́ ìdára púpọ̀ kí ẹ fi rí dájú pé ẹ ṣe dáadáa sáwọn tó rọ̀gbà yín ká, káwọn náà ṣe dáadáa sí yín lọ́jọ́ tòní. Tẹ́ bá sì ń ṣiṣẹ́ tó jọmọ́ teamwork, ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ lọ́jọ́ tòní, tíṣẹ́ yín á lọ dáadáa. Bó bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín náà á wà òkè lọ́jọ́ tòní, kò fi bẹ́ẹ̀ sí wàhálà rẹpẹtẹ, bẹ́ẹ̀ sì ni iye owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní tí ẹ bá falẹ̀ mọ̀ṣẹ́, pàápàá tẹ́ bá ní supporter àbẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ tó jọmọ́ group work lọ́jọ́ tòní. Blue jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer yìí, tẹ́sí lè seek opportunity láti ibẹ̀ náà. Bẹ́ẹ̀ sì ni ìlera yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ṣùgbọ́n oríkèéríkèé ara, ẹ̀yìn ríro, jẹ̀díjẹ̀dí tàbí òtútù lè fẹ́ máa mú yín bákan lọ́jọ́ tòní. Fún ìdí èyí ẹ rí dájú pé ẹ prevent ẹ̀. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín látàrí pé focus yín báyìí á shift lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni o. Àwọn kankan wà tí ẹ fẹ́ ṣe láyé iṣẹ́ lọ́jọ́ tòní tó ṣe pé amúmú lọ́kàn yín pé kíní ìjẹun wá falẹ̀ mọ́, kíní ìjẹun wá ṣiṣẹ́ lé lórí dáadáa, tó sì jẹ́ pé activeness yẹn máa wà ńbẹ̀ dáadáa lọ́jọ́ tòní láti ṣe àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe ní ààyè iṣẹ́ tó ṣe pé máa wúlò fún yín á sì wúlò fún àwọn oníbàárà yín náà lọ́jọ́ tòní. Task lè pọ̀ níbi iṣẹ́ tẹ fẹ́ mójútó lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ gba táìmù yín díẹ̀, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ lọ́pọlọ pípé tẹ̀ ń lò láti rí ṣàtúnṣe àtàtúntò nǹkan, láti rí dájú pé nǹkan náà lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ẹ má gbéraga rárá lọ́jọ́ tòní, ẹ má báyàn figagbága lórí agbára lọ́jọ́ tòní rárá. Ẹ rí dájú pé ẹ ṣiṣẹ́ yín ní perfect way. Èyí máa bí kí ẹ rí àwọn àǹfààní kan jẹ ní abẹ́nú. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa pátápátá lásìkò yìí àwọn àǹfààní abẹ́nú ló ṣeéṣe kí ó máa wáyé fún wa lásìkò ìtòrí àti ń wá àsìkò Black Moon lọ báyìí. Ó ṣe pé àwọn àǹfààní mi téèyàn máa ṣèyàn ó lè jẹ́ àǹfààní tí ò fojú wọn rárá púpọ̀ ní lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ rá àǹfààní ìkọ̀kọ̀ jẹ ní àti ibi iṣẹ́ yín lọ́jọ́ ti tòní. Ẹ má jẹ́ kí nǹkan kan wà lọ́kàn yín jù ọ̀rọ̀ iṣẹ́ yín lọ, ọ̀rọ̀ dàgbàsókè kárí ayín òun ni kẹ́ focus lé lórí lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá ṣe lénìí, akitiyan tẹ́ bá ṣe ó lè bí ìpò padà lọ́jọ́ iwájú fún yín o. Iṣẹ́ yín á lọ dáadáa, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó lè wọlé fún yín lénìí pẹ̀lú. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá West sì dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bẹ́ẹ̀ sì ló ṣeé ṣe kẹ́ opportunity látàpá abẹ. Ìlera ara yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ara ríro, egungun ríro tàbí erunkun ríro pẹ̀lú ó ṣeé ṣe kí skin yín kó fẹ́ wà sensitive bákan tó ṣe pé nǹkan lè dédé ha yín lára, nǹkan lè dédé ṣe yín ní skin lọ́jọ́ tòní. Kẹ́tẹ́bà kíyèsára púpọ̀ kẹ́ ṣètọ́jú ara yín. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Tẹ́ bá kọ́kọ́ jí láàárọ̀ náà, ó ṣeé ṣe kẹ́ gbọ́ ìròyìn ayọ̀ látọ̀nà jíjìn tàbí kọ́kàn yín wà lọ́nà jíjìn lọ́jọ́ tòní lọ́dọ̀ èèyàn tó ṣe pé ó jìnnà sí yín, tó ṣe pé ẹni náà bí relative yín náà lẹni náà jẹ́ tẹ́lẹ̀. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín náà ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí nǹkan tẹ̀ ń ṣe ní iṣẹ́ kò ṣe pé ẹ máa jí oríṣiríṣi nǹkan tó ṣe pé àwọn creativity kan máa wà fún yín tó ṣe pé lè máa bí kẹ́ wà creative dáadáa. Àwọn inspiration kan lè wọlé fún yín tó ṣe pé tẹ́ bá mú lò lórí iṣẹ́ yín lénìí àbí iṣẹ́ yín lọ bó ṣe yẹ kó lọ, tó ṣe pé throughout ọjọ́ tòní inú dùnnú, inú ayọ̀ báyìí lẹ máa wà. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí ẹ tún ní àwọn ìmọ̀ kan sí lọ́jọ́ tòní. Àwọn ìmọ̀ tẹ́ bá mọ̀ lọ́jọ́ tòní, àbáyédé àti bá ní lọ́jọ́ tòní, ẹ lò lórí iṣẹ́ yín, ẹ lò lórí ìdàgbàsókè iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní kí gbogbo ẹ lè búrẹ́kẹ́, kẹ́ lè ní expansion lórí gbogbo nǹkan tí ẹ bá dáwọ́lé lọ́jọ́ tòní, kéènì sì lè dára, kí iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ. Bá ṣe gbẹ̀yìn àti olólùfẹ́ yín náà wà okay. Ó kàn jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ fẹ́ ní freedom kan lọ́jọ́ tòní tàbí ìgbà pé ẹ fẹ́ ní time ju kẹ́kọ̀ọ́ free ara yín lọ. Ó sì ṣeé ṣe kí ire owó náà wọlé fún yín lọ́jọ́ tòní. Purple jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kù ogún ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kù ogún ìṣẹ́jú ní ìdájí jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ó sì ṣeéṣe lọ́jọ́ tòní kí ilẹ̀ ara yín jí pépé dáadáa, tó sì jẹ́ pé ó ṣeéṣe káwọn míì ní kẹfẹ́ máa experience ògùrọ̀ ẹ̀yìn dídùn, bóyá bí ẹsẹ̀ náà kó máa dàbí gbà pé ó ń dùn yín bákan náà pẹ̀lú. Ẹ kíyèsára lọ́jọ́ tòní, ẹ má dúró pẹ́, ẹ sì má jókòó pẹ́, ẹ má wà ní position kan fún ìgbà pípẹ́ ju bó ṣe yẹ lọ. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Ṣùgbọ́n ó dára púpọ̀ lénìí kí ẹ jókòó sáà tí ẹ wo ìgbésí ayé yín láró sẹ́yìn láti wòye sí life yín látẹ̀yìnwá, ibi tẹ́ dé dúró àti ibi tí ẹ̀ ń lọ, bọ́nà tẹ́ fẹ́ rìn bóyá fẹ́ dára, bóyá fẹ́ sọ̀yìn síre. Àsìkò yìí ó ṣeé ṣe kí ẹ̀yin àti èèyàn kan tó ṣe pé ẹjọ́ ń ṣe kankan papọ̀
bóyá kí ọ̀kadà fẹ́ gbà rin kọjá díẹ̀ ṣùgbọ́n ó ṣeé ṣe kí ẹ padà rí nǹkan kan fi dí tó ṣe pé ọ̀kadà ò ní padà gbà rin kọjá. Ìyẹn ní pé bóyá issue lè fẹ́ wáyé láàrin ẹ̀yin àti wọn díẹ̀ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n gbogbo issue náà máa padà cancel tàbí kẹfẹ́ máa kẹ́fìn àwọn kankan bí ọ̀dàlẹ̀ láàrin èèyàn kan tó súnmọ́ yín lọ́jọ́ tòní kẹfẹ́ máa gbé lábájá yóò dàbí gbà pé ó ń dalẹ̀ mi, lábájá yóò dàbí gbà pé màá fẹ́ fún ní distance díẹ̀ lè fẹ́ máa kẹ́fìn àwọn kan bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ó sì ṣeéṣe lọ́jọ́ tòní náà kó ṣe pé àárín ẹ̀yin àti àná kó fẹ́ wọnú ara díẹ̀, àárín ẹ̀yin àti olólùfẹ́ yín náà wọnú ara dáadáa lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó ṣe pé kọ̀ǹfáìdà yín olólùfẹ́ yín máa jẹ́ lọ́jọ́ tòní lórí àwọn nǹkan tó ṣe pé yín gbé sọ́kàn tó wo lọ́kàn yín tó ṣe pé tó bá bá yín sọ̀rọ̀ ó ṣeéṣe kí lè calm yín down lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní á dára púpọ̀ kẹ́ fi bá àwọn olólùfẹ́ yín ṣe, kẹ́ fi bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ ṣùgbọ́n ẹ rí dájú pé gbogbo secret yín ẹ pa wọ́n pátápátá, ẹ sì ṣàtúnṣe nípa ọ̀rọ̀ life yín, kẹ́ introspect nípa past, kẹ́ iṣẹ́ lórí present kí future lè dára. Tẹ́ bá lọ síbi iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà wà òkè bẹ́ẹ̀ sì ni iye owó lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 9 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìdájí sí aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣe kẹ́ opportunity náà láti bẹ̀. Ìlera ara yín wá jí pépé ṣùgbọ́n àwọn míì nínú yín ó ṣeéṣe kí àwọn kan bíi ìdí yíyọ, yíyàgbẹ́ ẹ̀jẹ̀ bí jẹ̀díjẹ̀dí ó ṣeéṣe kó fẹ́ máa wáyé púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní o. Ẹ̀yin tó ṣe pé ẹjọ́ níṣìná ẹ jìnnà sí unprotected sex lọ́jọ́ tòní torí àwọn nǹkan tí ó lè jọ mọ́ STD lọ́jọ́ ti tòní kí ẹ kíyèsára púpọ̀. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tábí láàrin November 23 sí December 22. Ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pé àárín ẹ̀yin àti olólùfẹ́ yín á gúnrégé dáadáa lọ́jọ́ tòní o. Ọ̀pọ̀lọpọ̀ yín kò lè tún máa sẹ́ǹsì àwọn kankan nípa marriage yín àbí nípa olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ó dára kẹ́ bá wọn ṣe pẹ̀lú ìfẹ́. Gbogbo nǹkan kíkan tẹ́ ẹ̀ ń rò nípa wọn pátápátá ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó jẹ́ negative thought lásán. Fún ìdí èyí ẹ clear thought yín pátápátá, ẹ má ní negative thought rárá sí olólùfẹ́ yín lọ́jọ́ tòní kí marriage yín lè balance kí gbogbo ẹ lè lọ dáadáa. Ẹ má rèrò kèrò sí wọn rárá lọ́jọ́ tòní o. Èrò rere báyìí ní kẹ́ rò. Àsìkò ilẹ̀ lè fi ṣe prayer fún olólùfẹ́ yín o. Ẹ rí dájú pé ẹ sa ipá àtàkì sí ẹ̀yin láti rí dájú pé marriage yín kò wò rárá ó túbọ̀ strong sí dáadáa lọ́jọ́ tòní. Ìfẹ́ tẹ́ bá fi hàn síra yín lọ́jọ́ tòní á bí kí ìbáṣepọ̀ yín wọnú ara. Ẹ máa tún understand àwọn kankan nípa ara yín sí kan lọ́jọ́ tòní. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ á lọ dáadáa. Tẹ́ bá lo ìfẹ́ báwọn èèyàn ṣe tó lọ́jọ́ tòní gangan ọjọ́ ìfẹ́ ló jẹ́ fún yín, ọjọ́ marriage ọjọ́ relationship ló jẹ́. Fún ìdí èyí ẹ lo ìfẹ́ yẹn spread ẹ̀ láti inú ilé yín dé gbogbo bí ọjà yín ó ṣeéṣe kí ajé wá tẹ́ bá lófẹ̀ẹ́ bẹ́ẹ̀ sì ni owó kan lè wọlé tẹ́ bá lófẹ̀ẹ́ lénìí. Bàjẹ́pẹ̀ yín àti olólùfẹ́ yín á gúnrégé kò sí wàhálà kò sí ìdààmú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 13 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 1 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 15 lóru kànjọ́ sí aago 2 kù ìṣẹ́jú 15 lóru kànjọ́ jí àkókò tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó sì ṣeéṣe kí ẹ tún rí opportunity láti bẹ̀yẹn náà. Ìlera yá wájú pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé tẹ́ bá jẹun ẹ mumi dáadáa púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ rí dájú pé ẹ jìnnà sí ooru púpọ̀ kó má jẹ́ pé bóyá ara máa já yín jàbára máa yín púpọ̀ lọ́jọ́ ti tòní. Bákan náà sì rí ẹ̀yin lè fẹ́ máa dùn ọ̀pọ̀lọpọ̀ yín náà lọ́jọ́ tòní bí kọ́wọ́ bàrádì kó máa ròyìn bákan lọ́jọ́ ti tòní. Àwọn oúnjẹ tó bá preserve dára kẹ́ jẹ lọ́jọ́ tòní. Ẹ jẹ oúnjẹ tó fresh kẹ́ sì mumi dáadáa bá a ṣe sọ. Oníràwọ̀ èròpélé eruku Capricorn tábí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú bó tilẹ̀ jẹ́ pé ẹ máa busy púpọ̀. Ẹ máa busy gan lọ́jọ́ tòní pẹ̀lú àwọn kankan tẹ́ máa fẹ́ round up tó ṣe pé fún ayé lẹ máa mọ̀ pé busy tó yẹ pé nìkan kan ní bá yín mọ̀. Ẹ máa láwọn task tó jẹ́ personal task tẹ́ fẹ́ mójútó tó jọ mọ́ ọ̀rọ̀ nǹkan tẹ́ ń ṣe lójoojúmọ́ àbọ̀wọ̀ life fún yín lọ́jọ́ ti tòní. Ó sì ṣeéṣe lọ́jọ́ tòní kó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín lè fẹ́ máa sẹ́ǹsì àìlera tàbí ẹ̀yin tá ìlera bá ti wà lára yín tẹ́lẹ̀ kó fẹ́ máa jáde dáadáa lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kọbi ara sí ní kíákíá. Anything health challenges èyíkéyìí tẹ́ bá rí ìbàjẹ́ kékeré ẹ̀yìn tẹ̀yà kọbi ara sí kó má di nǹkan tó máa di ìrántó tó máa di ńlá lọ́jọ́ tòní. Kẹ́ kí ìṣọ́ra púpọ̀. Ọjọ́ ìdára púpọ̀ gẹ́gẹ́ bí pálẹ̀ mọ́ṣẹ́. Ẹ gèsè ti ara yín, ẹ plan ara yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ plan ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Effort yín lọ́jọ́ tòní ó lè bí kí nǹkan tún tò nínú ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa nǹkan tó nídìí àtúnṣe. Ẹ ronú jinlẹ̀ nípa nǹkan tó nídìí àtúntò nínú ìgbésí ayé yín kẹ́sì bẹ̀rẹ̀ sí tò lẹ́sẹẹsẹ kí gbogbo ẹ̀ lè ṣe rẹ́gí kò lè rí bí ẹ ti ṣe ń fẹ́. Ọjọ́ tòní á lọ dáadáa. Tí iṣẹ́ bá pọ̀ jù bó ṣe lọ tẹ́ bá rí pé ó pọ̀ jù ẹ rí dájú pé ẹ wáyè láti sinmi láti relax kẹ́sì tún tẹ̀síwájú torí ìlera ara yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ. Bí bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára. Ire owó lè wọlé fún yín lénìí. Burgundy jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní.
aago 2 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní òru gànjọ́ sí aago 3 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru gànjọ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lápá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Bákan náà sì ìlera ara yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Inú rírun àbí nǹkan tó jọmọ́ ti inú lè fẹ́ wáyé lọ́jọ́ tòní o. Ẹ̀yin tẹ́ ní ọ́sà ẹ rí dájú pé ẹ take care dáadáa lọ́jọ́ tòní kó má bàa tún jẹyọ dáadáa kó má affect yín lọ́jọ́ tòní o. Bákan náà sì rèé ẹ má ṣe mú nǹkan tó jọmọ́ carbonated drink torí health yín lọ́jọ́ sí tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó ṣe é pé púpọ̀ nínú yín tẹ́ bá jí báyìí ẹ máa jí ríre ẹ máa jí ráyọ̀ ẹ máa jí rí dùnnú ẹ máa rí àwọn nǹkan tá múnú yín dùn láwùrọ̀ kùtù tí ẹ bá jí tó sì ṣeé ṣe kó ṣe pé ìdùnnú náà lẹ máa bá títí di ọjọ́ alẹ́ lọ́jọ́ tòní torí ẹ máa wà active bẹ́ẹ̀ sì ni ọpọlọ yín máa jí pépé ẹ máa wà creative ẹ máa tún discover àwọn kankan tó jọmọ́ hidden talent yín gangan lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni àwọn kankan tó ti ń ṣẹlẹ̀ nígbèsí ayé látijọ́ mẹ́ta ó ṣeé ṣe kí ẹ rọ́nà àbáyọ sí lọ́jọ́ tòní kẹfẹ́ máa wòye sí pé bóyá kí n gbé báyìí bóyá kí n ṣe báyìí bóyá lè jẹ́ kí nǹkan mi tún lọ dáadáa creativity yín máa wà àti speak ní àsìkò yìí lórí ìdáhùn kẹrin dájú pé bínú ṣe ń bá yín sọ̀rọ̀ bọ́kàn yín ṣe ń bá yín sọ̀rọ̀ kẹ́ máa tẹ̀lé àwọn kan tí ẹ bá ń kẹ́fín tó ṣe é pé bóyá ó ń wá sí yín lọ́pọlọ àìdí àkànlélẹ̀ bóyá kí n lò báyìí bóyá kí n ṣe báyìí ẹ rí dájú pé ẹ ṣe bẹ́ẹ̀ o ẹ má wulẹ̀ waste time rárá ẹ má wulẹ̀ ní màmá ṣe lọ́la bí màmá ṣe lọ́túnla ìní ìtúdára púpọ̀ kẹ́ múra dáadáa kí ẹ dùn rí lójú kẹ́ bá àwọn èèyàn ṣe kẹ́ fi ara yín dáadáa pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ dájú pé bẹ ṣe fi ara yín pẹ̀lú èèyàn náà ẹ ní boundary díẹ̀ tí ẹ máa fi àlà rẹ̀ kalẹ̀ ìyẹn ni pé bóyá nǹkan tó jọmọ́ secret yín ni bí ẹ ṣe ń ṣiṣẹ́ yín ni àwọn nǹkan tó jọmọ́ personal information yín ni ẹ rí dájú pé ẹ hide ẹ̀ dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n yàtọ̀ sí yẹn fi ara yín dáadáa ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ tẹ bá ṣe fi ara yín síta yín báwọn èèyàn ṣe sí ó ṣeé ṣe kí ẹ ránfààní àtòrè gbámú bẹ́ẹ̀ sì nìkan kí nǹkan tẹ bá ń ṣe ẹ wà dedicated kẹ́ lè focus dáadáa lé lórí bẹ́ẹ̀ sì ni kẹ́ ní determination lé lórí dáadáa sọ ọ̀pọ̀lọpọ̀ yín náà máa wà determine lọ́jọ́ tòní bí ìgbà pé nǹkan yìí mo gbọ́dọ̀ ṣe láṣẹ yanjú ló máa rí ìṣẹ̀yìn wa lọ dáadáa bá ṣe pé yín àti olólùfẹ́ yín náà dára ìrèwó lè wọlé fún yín lénìí orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú mẹ́wàá ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí nọ́mbà 6 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní aago 12 lóru gànjọ́ sí aago 1 kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lóru gànjọ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún ìlera ara yájí pépé dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n àwọn bí ọkàn bíi spinal cord àbí ọ̀rọ̀ ògóró ẹ̀yìn yóò lè máa dùn yín bákan bákan lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí àwọn nǹkan tó jọmọ́ bíi igbá àyà náà kò fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní pàápàá tí ẹ bá gbé nǹkan tó lágbára jù kẹ́ kí ìsara púpọ̀ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni kankan bíi àárẹ̀ ọkàn lè wáyé púpọ̀ pọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní tí ẹ bá kí ìsara torí ẹ lè gbọ́rọ̀ yìí kan tó máa fẹ́ ṣọ́ọ̀kì yín bákan lọ́jọ́ tòní ẹ jìnnà sí àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ lọ́jọ́ tòní kọ́kàn yín lè balẹ̀ pẹ̀sẹ̀ oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ ìyọjọ́ tó dára ló jẹ́ o ọjọ́ ayọjọ́ dùnú ló jẹ́ pàápàá láàrin àti fámìlì àárín àti mọ̀lẹ́bí agúnrégé dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ọkàn yín kó fẹ́ máa fà sínú ilé kó fẹ́ máa fà sí fámìlì lọ́jọ́ tòní bí ìgbà pé ẹ̀yin tó ṣe pé tọ́jọ́ mẹ́ta ti sí káwọn ọmọ yín bí kẹrí wọn lá máa rí ẹ̀yin tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ̀tẹ̀ ti gbélé bí kẹtì ẹ̀wà ńlé díẹ̀ ló máa rí lọ́jọ́ tòní ọ̀rọ̀ ilé ló máa wà lọ́kàn yín bí ìgbà pé láwọn kankan tó ṣe é pé ẹni láti ṣe nínú ilé púpọ̀ tó ṣe é pé lè má mú kẹ́ fẹ́ bọ́ síta púpọ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì ni ẹni tó ṣe pọ̀ náà yín jì náà fámìlì máa wà lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní ó dára kẹ́ ṣe dáadáa sí wọn ẹ fàsìkò ìrònú jinlẹ̀ ọ̀nà tẹ́tí ń gbà rọ́ǹgì fámìlì yìí tẹ́tí ń wò pé ṣé fámìlì mi ṣé kì í ṣe pé mo ti ṣẹ̀wọ̀n ṣá ṣé kì í ṣe pé mo ti ṣe báyìí ṣá ẹ try láti amend ẹ̀ ẹ múnú wọn dùn lọ́jọ́ tòní kínú sí yín náà lè dùn káyọ̀ sí yín náà lè kún lọ́jọ́ tòní nǹkan tó bá sì dàbí àwọ̀ tó wà láàrin yín tẹ́lẹ̀ ẹ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú ẹ fi ara yín dáadáa lọ́jọ́ tòní ẹ ṣe dáadáa sílé ẹ ṣe dáadáa sí fámìlì lọ́jọ́ tòní ọjọ́ tòní á wá lọ dáadáa pàápàá fẹ́yìn tó ṣe pẹ̀ ń ṣiṣẹ́ láti ilé ẹ máa rí ṣe dáadáa níbi iṣẹ́ yín lọ́jọ́ tòní ẹ̀yin tẹ̀sí wà lọ́nà ìjì náà ó dára kẹ́ gba prayer lẹ́nu àwọn òbí yín lọ́jọ́ tòní kí ni lè lọ dáadáa bákan náà kẹ́ treat àwọn èèyàn pẹ̀lú kindness àti àánú lọ́jọ́ ti tòní iṣẹ́ yín á wá lọ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí lucky nọ́mbà yín jẹ́ nọ́mbà 1 aago 3 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ sí aago 4 kù ogún ìṣẹ́jú lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún ìlera ayé ají pépé dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n nǹkan tó jọ mọ́ kí ẹ máa gbé nǹkan sọ́kàn bóyá bí àwọn nǹkan tí ó ṣe pé ó dàbí trauma àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí sẹ́yìn tẹ́tí tì sọ́kàn ó lè tún jẹ lọ́jọ́ tòní ilé ilé ẹ̀fẹ́ bí ààrẹ ọkàn fún yín lọ́jọ́ tòní kẹ́ kí ṣọ́ra púpọ̀ bákan náà sì rèé ẹ rí dájú pé ẹ ronú àròjù ẹ dájú pé jìnnà sáwọn nǹkan tó tutù bó ṣe ẹ lọ kó máa fẹ́ tì yín nínú bẹ́ẹ̀ sì ni ikọ́ àti kàtà lè wáyé tẹ́ bá expose ara yín sótútù tàbí èéfín púpọ̀ lọ́jọ́ tòní bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa
láṣẹ Èdùmàrè. Ire o.